lórí ìkànnì ọ̀rẹ́ ọba 247 lórí YouTube. ọ̀rẹ́ ọba lórúkọ mi o. Ó dá orílẹ̀-èdè Nàìjíríà lájọ wà, ìlú tèmi ìlú tẹ̀yin náà ni. Ẹ jẹ́ àjọ máa sọ gbogbo ọ̀rọ̀ tó bá ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà, torí bá méjì kọ́ ká bá lè ní ìmọ̀ tó kún nípa tó ṣẹlẹ̀ lórílẹ̀-èdè wa ni. Àwa la yan àwọn olórí wa sípò lóòótọ́, ṣùgbọ́n bó ṣe jẹ́ pé àwa la gbé wọn síbẹ̀ yẹn, gbogbo ohun tó bá ń ṣe ẹ má jẹ́ ká dá wọn dá o. Ẹ jẹ́ á máa sọ, bá àbá lè sọ ń ṣojú wọn, ẹ jẹ́ ká sọ lẹ́yìn wọn. Mo mọ̀ pé ní sísẹ̀ntẹ̀lé kíní ọ̀hún á máa dé sétí ìgbọ́ wọn. Lásìkò yìí subsidy ló gba ìgboro kan. Kí ló ń jẹ́ subsidy gan? Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ó kàn ń gbọ́ subsidy ni, kò tiẹ̀ wò pé kóun tiẹ̀ ṣe research díẹ̀ lórí ẹ̀, kóun ṣe iṣẹ́ ìwádìí kọ̀ọ̀kan bíi méjì lórí ẹ̀. Àbẹ̀wò pé ẹ jẹ́ ká dá àwọn olórí wa dá. Rárá o, àwọn ò ní dá wọn dá. Àjọ fà á tí Nàìjíríà máa fi dáa ni. Àjọ fà á tí Nàìjíríà tó máa fi dáa ni. Kí ló ń pè ní subsidy? Báwo lẹ̀ ń ṣe lè túmọ̀ subsidy sí? Subsidy bá a bá ní ká ṣàgbéyẹ̀wò ẹ̀ pé kí ìjọba kó pèsè ìrànwọ́ lórí nǹkan, bóyá lórí pé nǹkan kankan wà ńlẹ̀, ó lè jẹ́ nǹkan mímu, ó lè jẹ́ nǹkan jíjẹ, ó lè jẹ́ nǹkan lílò. Kí a wá wò pé owó tá a máa fi ra kinní ó ti pọ̀ jù. Àwọn èèyàn wa tá a bá dẹ̀ ní kán máa rà bẹ́ẹ̀, á máa ní wọ́n lára. Ẹ jẹ́ ká máa bá wọn san díẹ̀díẹ̀ nú ẹ̀. Ìyẹn ìjọba o, kí ìjọba máa bá wa san díẹ̀díẹ̀ nú ẹ̀, bóyá 30%, bóyá 40%, bóyá 50%. Káwa aráàlú tá a fẹ́ ra kinní yẹn ká dẹ̀ máa san tó kù. Ìjọba wọn á wá fún ibi tá a ti fẹ́ rà yẹn, ìjọba wọn á wá fún àwọn yẹn pé owó nǹkan tẹ́ ẹ tà fáwọn èèyàn mi o, 50% ni àwọn èèyàn mi san fún yín, 50% tó kù lélẹ́yìí. Nǹkan pè ní subsidy nìyẹn. Ṣé ẹ wá rí subsidy lórí ọ̀rọ̀ epo, fuel subsidy? Kì í ṣe ìròyìn mọ́ pé ó wà lára nǹkan tí ò jẹ́ kó lè dé Nàìjíríà kó gbèrú. Àbẹ́ẹ̀ mọ̀ ni, fuel subsidy yẹn ó wà lára nǹkan tí ó ń ṣe okùnfà ìfàsẹ́yìn fún wa lórílẹ̀-èdè Nàìjíríà. Fuel subsidy yẹn ni pé owó ìrànwọ́ orí epo petrol, torí pé wọ́n ti yọ ti diesel. Ẹ jẹ́ á dó lórí petrol torí pé ìyẹn ló cut across, ìyẹn ló kárí ayé tá ń lò, ló kárí orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ jẹ́ á dó lórí PMS tá mọ̀ sí petrol. Tá a bá ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ subsidy, fuel subsidy yìí, ó ti fa wàhálà gan sórílẹ̀-èdè Nàìjíríà. Ìṣe ló dàbí ẹṣin tó ń lọ tá a sọ okùn sí lẹ́sẹ̀, tí kinní ọ̀hún ò wá, tó wá ń rìn tìkára tagbára. Ṣé àmọ́ pé kò ní tètè débi tó ń lọ bọ̀rọ̀? Gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti ń gbọ́ yé báyìí pé subsidy ò dáa. Wọ́n jẹ́ ká mọ̀ yìí pé kò tó nǹkan tí wọ́n ń pè é. Wọ́n ti jẹ wá run jìnnà lórílẹ̀-èdè Nàìjíríà, àwọn olórí wa tá a gbé sípò. Torí pé bàbá bí ni, bàbá ní ká ṣàgbéyẹ̀wò ẹ̀. Ọ̀rọ̀ àìní ẹbù fọpo ìyẹn rìfánárì wa ó ṣe àkóbá fún wa púpọ̀ jù. Kì í dẹ̀ ṣe pé àkókò ní rìfánárì bíi 4 ọ̀tọ̀ọ̀tọ̀ tó jẹ́ gbòógì ńlá ní. Ó ju 4 yẹn lọ, ṣùgbọ́n ẹ̀jẹ̀ 4 ọ̀tọ̀ọ̀tọ̀ ló jẹ́ gbòógì ta ní. 2 Port Harcourt, ẹyọkan ní Kaduna, ẹyọkan ní Warri. 4 ọ̀hún níbo ló wà ń sìn? Ó ti dẹnu kọ́lẹ̀. Ta ló fà á? Àwọn ìjọba yìí náà ni. Àwọn ìjọba ni. Ó dà, ṣé mi ni mò ń bá yín operate refinery? Kì í ṣèjọba náà ni. Ẹ bà refinery wa jẹ́ kẹ́ ẹ bá lè máa fọ epo lókè òkun, kẹ́ ẹ bá lè ṣèrú, kẹ́ ẹ bá lè ṣòjóró. Ọlọ́run á dáa fún yín gbogbo ìjọba. Àti wá jọ kẹsẹ̀ bọ́ kinní ọ̀hún báyìí o. Àjọ fà á ni. Àjọ bẹ̀rẹ̀ sí ní sọ ni. Ẹ jẹ́ kí n sáré mú wa lọ sínú ìwé ìrántí. Ọdún 1956 ni wọ́n kọ́kọ́ rí epo tí wọ́n kọ́ wò pé epo wà Nàìjíríà. Ìyẹn epo petrol tá a mọ̀ sí crude oil ni o, epo àbùfọ̀ tí wọ́n rí inú ilẹ̀. Ṣé àwọn pé nínú epo crude oil yẹn náà ti máa yọ epo petrol, wọ́n á yọ diesel ńbẹ̀, kerosene wà ńbẹ̀. Lẹ́yìn tán bá fọ̀ tán, epo tí wọ́n ń lò fún òfurufú náà ó wà ńbẹ̀, gáàsì tán fi ń dáná, gbogbo nǹkan ló pọ̀ ńbẹ̀ gidi. Àìmọye nǹkan mìíràn tó tún wà nínú kinní ọ̀hún débi tán bá fọ̀ tán. Ìyẹn ni pé Ọlọ́run kẹ́ wa gan ní orílẹ̀-èdè Nàìjíríà, ó kẹ́ wa púpọ̀ jù. Ó dà náà, ọdún 1956 tí wọ́n rí crude oil yẹn ní Olóìbírí ní ìpínlẹ̀ Bayelsa yẹn. Àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní dunú pé Nàìjíríà ó ti ẹ̀ dá báyìí, tá a rírun nǹkan báyìí. Àwọn tí wọ́n wà láyé ńgbà náà wẹ́rẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe production ẹ̀ lọ́dún 1957 wẹ́rẹ́. Àti pé nígbà tó máa fi di ọdún 1916 kankan, ṣẹ́mọ̀, wọ́n ti bẹ̀rẹ̀ sí ní wò pé ẹ jẹ́ ká máa fa kinní jáde, ẹ jẹ́ ká máa fà jáde. Tó jẹ́ pé lọ́dún 1960 yẹn, eléyìí tá láǹfààní àti gba independent yẹn,
847,000 tons of crude oil ni wọ́n kó jáde tó jẹ́ pé wọ́n pé nǹkan yìí ti ṣẹnu re inú àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ní dùn pé orílẹ̀-èdè Nàìjíríà ó ti ń bẹ lára àwọn orílẹ̀-èdè eléyìí tó lówó dáadáa lórílẹ̀-èdè Nàìjíríà nígbà tá a dẹ̀ ti rí crude oil kí ni tó tún kàn tá a tún gbọ́dọ̀ ní refinery ni láti fi fọ̀ ṣáà ní bu crude oil ńlẹ̀ ká wá kódà sínú mọ́tò ká kódà sínú ibi tá a ti máa lò kò ṣeé ṣe refinery àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ kọ́ ọdún 1965 ni o ní ìró Parakot gangan ní ìpínlẹ̀ Rivers ìní ọkọ̀ sí ọdún 1965 tó lè jẹ́ pé 60,000 barrel per day ni wọ́n ń ṣe jáde ni wọ́n ń fọ̀ jáde ńgbà náà ẹ mọ̀ pé èrò tí ì fi bẹ́ẹ̀ pọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ńgbà náà ìlú ò tí ì lajú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lójú wọn dúdú ńgbà náà ẹlòmíì tí ò rí àrà lélẹ́yìí o wọ́n mi lọ́dún 1978 ìlú Warri nìyẹn wà refinery tó ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà lára ẹ̀ náà ni ìpínlẹ̀ Kaduna ọdún 1983 ní ọkọ̀ ẹbù fọpo ni ó ń pè ibùdó tí wọ́n ti ń fọpo tá a mọ̀ sí refinery nígbà òdi ọdún 1989 wọ́n tún padà kọ́ míì sí ìlú Parakot náà ó jẹ́ mẹ́rin tó jẹ́ gbòógì àwọn refinery kéékèèké kan náà tó ń bẹ káàkiri o agbègbè Niger Delta nǹkankan ṣe mọ̀ yí pé ibẹ̀ náà ni wọ́n kú ti rípo refinery wọ́n ń ṣiṣẹ́ nígbà ó yá wọ́n sọ di àparùtù refinery yìí kò ṣiṣẹ́ mọ́ wọ́n wá bẹ̀rẹ̀ sí ní gbé epo wa ìyẹn crude oil wa wọ́n ń gbé lọ sí ìlú Europe wọ́n lọ ń fọ̀ lókè òkun nílùú èbó tí wọ́n bá ti lọ fọ̀ lókè òkun àparùtù náà ni wọ́n fẹ́ ṣe o àwọn yẹn á yọ tiwọn ń bẹ̀ wàá náà gbé tiwa ń bẹ̀ wọ́n á gbèdé lórílẹ̀‐èdè Nàìjíríà gbogbo nǹkan náà gbé lọ náà kan ló jẹ́ tòótọ́ o wọ́n ní wọ́n ti fi kún wọ́n ní wọ́n ti yọ kù àwọn òkú bá wọn sí ń bẹ̀ gbogbo ohun tí wọ́n bá sọ fún wa náà la gbọ́ wọ́n ń gbé epo wa lọ sí ìlú Republic of Benin wọ́n ń gbé epo wa lọ sí Togo wọ́n ń gbé epo wa lọ sí àwọn neighboring country àwọn country eléyìí tó yẹ pé ó dàbí ẹni kó súnmọ́ wa díẹ̀díẹ̀ wọ́n dẹ̀ ń gba owó subsidy lórí àwọn ibi tó ń gbépo wa yẹn lọ àwọn táǹkà míì máa dúró báyìí tó máa ní epo wà nú ẹ o kò dẹ̀ ṣe epo kankan nú ẹ wọ́n dẹ̀ ti gba subsidy lórí ẹ̀ ṣé ẹ rí kinní yẹn àwọn tó bá wà ńbẹ̀ gangan ló lè yìí refinery yìí ń ṣiṣẹ́ ẹ̀yìn ibùdó òfọpo yìí igbó ya òdàṣẹ́lẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin dàṣẹ́lẹ̀ wọ́n ní wọ́n túnṣe lọ́tún wọ́n túnṣe lọ́sì tán bá ti ní kán túnṣe àwọn kan tún lọ bẹ̀ wọ́n á tún lọ́gbọ́n bàjẹ́ ṣé ẹ rò pé àmọ́ ni àmọ́ torí àparùtù àti jẹ àjẹbánu corruption eléyìí tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí a rò pé wọ́n lẹ́nu tí wọ́n rú mọ́ra bí aṣọ ni owó wa náà kúkú ni corruption wọ̀ wọ́n lẹ́wù ìwà àjẹbánu ó wọnú agbárí wọn wọ́n kó wa lọ sókè òkun wọ́n ń ṣàparùtù wọ́n lọ ń fọ epo wa nílẹ̀ òkèrè nílẹ̀ Europe lọ́hùn tó bá ti kó crude oil yìí ó di ilẹ̀ Europe ó di òkè òkun ìlú èbó wọ́n á ṣàparùtù wọ́n lè sọ pé iye kan làwọn gbé lọ iye kan làwọn gbé bọ̀ àwọn yẹn náà àjí tiwọn lọ́hùn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń gbé lọ tí wọ́n ń gbé bọ̀ àwọn yẹn náà àjí tiwọn kò wá sólòótọ́ mọ́ Nàìjíríà kò sólòótọ́ mọ́ nínú àwọn tí wọ́n ń ṣe ọ̀rọ̀ epo wa lórílẹ̀‐èdè Nàìjíríà ibo làwa bára wa dé ọ̀rọ̀ wa dọ̀rọ̀ subsidy ní 1970s ní ọ̀rọ̀ subsidy yẹn ọ̀hún wọlé o nígbà tí ọ̀rọ̀ epo tó di nǹkan ńlá káàkiri àgbáńláyé tó wá wòye pé bá a bá ní kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n máa ra epo níye tó yẹ kí wọ́n máa rà eléyìí tó jẹ́ pé ó kọ́tà kọ̀ọ̀sì àgbáyé owó yẹn á gara ẹ̀jẹ̀ á máa ṣe subsidy ká máa san owó ìrànwọ́ lórí epo yìí àwọn ní ọmọ bí wọ́n ṣe ń ṣe o bí wọ́n ṣe bẹ̀rẹ̀ àwọn gan náà lóye wọ́n wá ń ṣe subsidy ohun tó ń sọ fún wa ni pé àwọn ń ṣe subsidy o ó dáa ẹ ṣeun o wọ́n bẹ̀rẹ̀ sí ní tẹ epo wọ́n ń tà á wọ́n ń ṣe subsidy yẹn ìwà àjẹbánu tó wá tó láyé yìí ó sì tíjọba kan bá débẹ̀ láti ọdún 1999 tá a ti bẹ̀rẹ̀ ìjọba àwa ara wa olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ àwọn náà wọ́n sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ subsidy subsidy yìí ó dàbí pé ìwà àjẹbánu ń bẹ ń bẹ o ẹ jẹ́ ká tiẹ̀ gbàgbé tayé àwọn ológun tó ti lọ àwọn yẹn ọ̀tọ̀ lọ̀rọ̀ wọn ṣe wọ́n pé ológun ó yàtọ̀ sí ìjọba àwa ara wa democracy olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ àwọn náà rí i pé ó dàbí pé nǹkan kan tí ò wúlò wà nínú ọ̀rọ̀ subsidy yìí ó máa fa orílẹ̀-èdè Nàìjíríà sẹ́yìn o wọ́n gbìyànjú àti yọ díẹ̀díẹ̀ wọ́n gbé ìgbésẹ̀ ṣùgbọ́n ẹ mọ̀ ẹgbẹ́ òṣìṣẹ́ ìtàn lè jọ fà wọ́n jọ ń fà ìtàn lè jọ ṣe wọ́n jọ ń ṣe ṣùgbọ́n wọn ò rí yọ ńgbà náà ojú náà dẹ̀ sì dúdú díẹ̀díẹ̀ ńgbà náà àbẹ̀rùpá ti lajú tààrà lọ́dún 1999 Olúṣẹ́gun Ọbásanjọ́ wọ́n ṣèjọba tán lọ́dún 2007
àtàwọn àti Alhaji Atiku Abubakar táwọn jẹ́ first president nígbà náà wọ́n jọ ṣèjọba yìí gbogbo àná ojú gbogbo àná ló kúkú rí bí wọ́n ṣe ṣèjọba wọ́n ṣe tán gbà náà Alhaji Umaru Musa Yar'Adua ó gbàjọba lọ́dún 2007 ọdún méjì péré lòun lò kó tó dolóògbé Goodluck Jonathan tó jẹ́ gbákejì ẹ̀ òun náà tẹ́wọ́ gbà á ó ṣèwọ̀n tó lè ṣe nígbà Jonathan yẹn ọ̀rọ̀ subsidy yẹn ó wá buhari jù ẹlòmíì ò tiẹ̀ mọ nǹkan pè ní subsidy gbogbo ìgbà yẹn gan látàyè Ọbásanjọ́ kí ló kẹlòmíì kó ṣáà ti jẹun kó ti lọ ibi iṣẹ́ kó dẹ̀ ti ṣe fàájì níwọ̀nba ni ọ̀rọ̀ ìjọba ò kàn ọ̀rọ̀ subsidy ò ra kò mọ nǹkan kan gbà náà ṣùgbọ́n nígbà tó dáyé Jonathan yẹn subsidy ó yé gbogbo èèyàn lórí fuel subsidy eléyìí tó yẹ pé ó di wàhálà ńgbà náà 2011 sí 2012 gbogbo kíní ọ̀hún ó di rọ̀tìrọ̀tì àwọn èèyàn wọ́n protest o wọ́n ní ẹ fẹ́ yọ subsidy ẹ fẹ́ gbé owó epo wa sókè láti 65 naira sí 140 naira tẹ́ ẹ bá gbàgbé àwọn èèyàn wọ́n bùgùn ta ẹ lè yọ ẹ máa yọ ni ẹ lè yọ ẹ máa yọ ni ọ̀pọ̀ àwọn èèyàn tí ó ti rí ńgbà náà pé subsidy yìí fuel subsidy yìí ó máa yọ wá lẹ́sẹ̀yìn lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn kan wọ́n dọ́gbọ́n fara mọ́ Jonathan àwọn kan wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní ò fẹ́ gbà kí ọ yọ àwọn èèyàn wá ń sọ ńgbà náà pé ṣé rí fuel subsidy yìí fraud ni kò sí tó ń jẹ́ subsidy wọ́n kàn rò lẹ́mìí ara wọn pé ìjọba wọn á kàn kó yẹn jọ wọn á fi ṣe àpárùtù wọn á nà jẹ ni ṣùgbọ́n àwọn kan sọ pé no subsidy wà ṣùgbọ́n tó ṣẹlẹ̀ ńbẹ̀ ni pé subsidy yẹn kò tó iye tó yẹ kí ìjọba máa san lórí subsidy owó tí wọ́n san lórí subsidy àpárùtù tó pọ̀ ńbẹ̀ owó tó yẹ kó jẹ́ subsidy gangan kò tó iye tí wọ́n ń san jáde ó yẹ yín sá owó tí wọ́n sọ pé wọ́n san lórí subsidy ó pọ̀ ju iye tó yẹ kí subsidy yẹn jẹ́ gangan lọ bó ṣe lè yé wa náà nìyẹn ẹ ti mọ̀ yìí pé corruption tí wọ́n ń pariwo yẹn inú fuel subsidy yẹn gangan ni ojúlówó ẹ̀ wà ibẹ̀ gangan ni bó o là wá ṣe é bọ́ lórí ọ̀rọ̀ fuel subsidy yìí kíní ọ̀hún ó bẹ̀rẹ̀ sí ní fà lọ lẹ́nìtẹ̀rẹ̀ èjìtẹ̀rẹ̀ ẹnìtẹ̀rẹ̀ èjìtẹ̀rẹ̀ ayé aláṣẹ tó kọjá Muhammadu Buhari nígbà tí yẹn máa dé lọ́dún 2015 ó ní fraud ní subsidy o àti pé subsidy yẹn kò sí nǹkan tó ń pè ní fuel subsidy rárá wọ́n kàn fi ń gbé wa mọ́ra lórílẹ̀‐èdè Nàìjíríà ni ok nígbà tẹ́yìn wá débẹ̀ ńkọ́ o bó o lẹ ṣe wá ṣe sí Muhammadu Buhari débẹ̀ ó lọ́dún mẹ́jọ láàrin ọdún 2016 sí ọdún 2023 tá a wà nínú ẹ̀ yìí tí Buhari fi kú ń bẹ̀ wọ́n ná 11.7 trillion mi ń sọ pé bílíọ̀nù 11.7 trillion sórí ọ̀rọ̀ subsidy tí wọ́n fi ń sọ pé wọ́n ràn wá lọ́wọ́ láti fi bá wa san owó epo tá à ń rà 2016 sí 2023 June 11.7 trillion kí ló dé owó yẹn pọ̀ díẹ̀ ṣé ká pé àfisọ subsidy ni ẹ mọ nǹkan tó ti máa ṣe lórílẹ̀‐èdè Nàìjíríà ọmọ Ádámọ̀ Ọlọ́run bá mi òkè ṣàánú wa o kí náà ń wà lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ìjọba APC àti aláṣẹ Buhari wọ́n bẹ̀rẹ̀ sí ní fà lọ́tún wọ́n fà lọ́sì àwọn èèyàn náà wọ́n fi wọ́n lọ́rùn lẹ́ o Buhari bá dé ó ní ẹ jẹ́ á yọ subsidy o àwọn èèyàn ní wọ́n ti ń tẹ́ ẹ sọ fún wa tẹ́lẹ̀ ní pé subsidy yẹn fraud ni kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀ ó dẹ̀ ti wà náà nìyẹn ẹ jẹ́ á yọ wọ́n kọ́kọ́ gbégbé iṣẹ́ wọ́n fẹ́ gbìyànjú ẹ̀ ṣùgbọ́n àwọn èèyàn ní bẹ́ẹ̀ bá yọ wàhálà máa ṣẹlẹ̀ tẹ́ ẹ bá gbàgbé lọ́dún tó kọjá lọ́wọ́ ìbẹ̀rẹ̀ ọdún tó kọjá ọdún 2022 àtọdún 2021 pàápàá ṣe mọ̀ pé àwọn àárín kan wà láwọn ọdún yẹn tó yẹ pé owó epo gbé ẹnu sókè táwọn èèyàn káwọ́ lérí pé kí ló dé kí ló ṣẹlẹ̀ nílùú yìí ẹlẹ́ẹ̀fẹ́ yọ nǹkan ẹ fowó kówó epo ẹ̀dẹ̀ tún sì ń bá wa sọ̀rọ̀ subsidy tún wà kí ló dé ẹ̀yin ìjọba kò tí ẹ̀ wá fẹ́ yí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gbà náà kí náà wá ń lọ kó tó wá di pé aláṣẹ tuntun ọ̀ṣàrà Bọ́lá Ahmed Tinubu kó tó di pé ó gbàjọba ní May 29 2023 ọjọ́ tó ń ṣe ìbúra fún lọ́jọ́ ajé tó kọjá yẹn ní May 29 yẹn párátì yẹn máa sọ ó ní fuel subsidy is gone ìyẹn ni pé kò sí owó ìrànwọ́ orí epo mọ́ pẹ́ẹ̀pẹ́ ìyẹn ti lọ ó ti lọ kẹ̀ kí làwọn alágbàtà epo gbọ́ yẹn fún wọ́n bá gbé owó epo wọn bá gbé sókè
ó ti ń tẹ́ ẹ sọ tí ìjọba Buhari sọ fún wa ni pé June 30 ẹni kíní ọ̀hún máa parí wọ́n ti san owó subsidy yẹn di June ẹ jẹ́ kí June òde ní ọ̀pọ̀lọpọ̀ àwọn kan sọ ẹgbẹ́ òṣìṣẹ́ náà ń sọ tiwọn NLC ẹgbẹ́ TUC náà ń sọ tiwọn TUC Trade Union Congress àwọn náà ń sọ tiwọn pé àná June lẹ sọ pé ó máa parí tí June yẹn bá tiẹ̀ wá dé ní tá a bá fẹ́ ṣe ń gbà náà àmọ́ June ò tí ì dé May 31 2023 tó kọjá yìí NNPC wọ́n bá gbà bẹ́ẹ̀ náà ni wọ́n confirm ẹ̀ pé ṣé rí owó epo eléyìí tí ó gbẹnu sókè yẹn àmọ̀ ń pa ẹ̀ ẹ mọ̀ ń pa ẹ̀ òkè bó wàá lóye fẹ́ jẹ́ báyìí wọ́n á ní òkè o Èkó 488 naira náà máa rà o Ògùn 500 naira ni o per litre ni o Ọ̀yọ́ 500 o Èkìtì 500 o ìbúrò tún wà ní Southwest gbogbo Southwest Ondo 500 o ṣe rí àwọn apá òkè ọya north o àwọn yẹn oní 530 wà oní 550 wà oní 557 wà àwọn sáìdì apá east lọ́hùn oní 520 wà oní 511 wà ní south ṣùgbọ́n Èkó ló cheap jù torí pé ibẹ̀ ni àwọn epo yẹn máa ń dé sí tó bá ti ń bọ̀ níbi tí wọ́n ti ń gbé bọ̀ níbi tí wọ́n ti lọ fọ̀ tí wọ́n ti lọ refine ẹ̀ kí ló dé kí ni tá a ṣe lórílẹ̀‐èdè Nàìjíríà tọ́rọ̀ wá fi dà báyìí kẹ́ẹ̀dẹ̀ máa wo ìjà tí ṣòro jà báyìí torí pé àwọn leading candidate nígbà yẹn Alhaji Atiku Abubakar tẹgbẹ́ òṣèlú PDP Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tẹgbẹ́ òṣèlú APC àti Peter Obi tẹgbẹ́ òṣèlú Labour Party àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n faramọ́ yìí pé àwọn máa yọ owó ìrànwọ́ orí epo ìyẹn subsidy àwọn máa yọ ṣe rí pé jà tí ṣòro jà báyìí torí pé kò sí bó ṣe lè nǹkan jọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó wàá belong síbì kan nu mẹ́tẹ̀ẹ̀ta tó bá belong sí Atiku Abubakar wàá belong sí obedient ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ló ń bẹ́ẹ̀ tàbí kó belong sí aláṣẹ Bọ́lá Tinubu wàá belong sí kankan nù wọ́n bẹ̀ so àwọn candidate àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n sọ pé àwọn máa yọ subsidy èyí tí Peter Obi sọ òun lélẹ́yìí. But I can assure you he will go immediately. Subsidy, I've said it before, is organized crime. And I cannot allow it to stay a day longer. Olóhùn máa yọ subsidy. Alhaji Atiku Abubakar náà wọ́n sọ something similar. It's not an oversight, but I thought Nigerians have now come to accept my position on the issue, of subsidy removal. Recall that when I was vice president, we had designed subsidy removal in 4 stages, and I was the chairman of subsidy removal committee. Ẹni tó jẹ́ aláṣẹ lọ́wọ́ lásìkò yìí, aláṣẹ Bọ́lá Ahmed Tinubu, kó tó di páwọn wọlé ènìyàn ti sọ, a máa yọ subsidy, mo dẹ̀ máa wọlé náà. Ẹ gbọ́ ni, ẹ̀yin náà ti gbọ́ rí, ẹ tútù gbọ́. We are going to remove subsidy. No matter how long you protest, we are going to remove subsidy. That is the truth. That is the truth. Unless you don't, and I'm going to win this election. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n gbà lérò yìí pé àwọn láti yọ subsidy ìyẹn fuel subsidy ṣùgbọ́n ṣé tàn wá kọ́ ni subsidy báyìí ṣé ká wá gbà yìí pé aláṣẹ Bọ́lá Ahmed Tinubu ti yọ pátápátá náà nìyẹn kí náà fẹ́ fi cushion effect yìí kí náà fẹ́ fi ràn wá lọ́wọ́ lórí kórìmàbà tàwa tí wọ́n bá yọ kíní ọ̀hún tán epo 500 naira lápá Southwest táwa wà per litre mélòó lẹ fẹ́ rà tí táǹkì ń fẹ́ kún ṣé ká wá fi gbogbo owó wa ká fi repo tán ni sí mọ́tò ọjà máa gbówó lórí àwọn tó ń lọ síbi iṣẹ́ ṣọ́ máa lè lọ déédéé báyìí sálárì òṣìṣẹ́ ṣé bá a ṣe máa bá lọ rèé ìgbà wo la wà ní tí yíjú padà sí tó bá pẹ̀yìn láláṣẹ Bọ́lá Ahmed Tinubu kí ni tẹ́ ẹ máa ṣe ìjà kọ́ akànbí léèrè ní o Bọ́lá Ahmed Tinubu ó ṣẹ̀ṣẹ̀ déjọba ní o má ṣe jẹ́ káwọn èèyàn rí ti ẹ̀rọ torí pé kò ní tán lẹ̀ o
ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti dúró nídúró pé wọ́n fẹ́ jèrè ọ̀rọ̀ lára Bọ́lá Ahmed Tinubu. Ṣé mọ̀ yí pé àwọn tí wọn ò dìbò fún Bọ́lá Ahmed Tinubu wọ́n pọ̀ gan-an ju àwọn tó dìbò fún lọ o. Dangote refinery ó ní July àbí August ló máa bẹ̀rẹ̀ iṣẹ́ gangan tó máa bẹ̀rẹ̀ sí ní fọpo lórílẹ̀‐èdè Nàìjíríà fún wa láti lò. Ṣé tó bá bẹ̀rẹ̀ náà ṣé lè ní fẹ́ẹ̀tì kankan dàbí alára? Ṣé kàn ṣe 500 náà láti máa repo? Nàìjíríà eléyìí ò dáa o, eléyìí ò dáa.